Ọwọ́ tó jẹ mí ní àná ọ̀tún yìí. Someone that is frustrating me this year. Ọwọ́ tó jẹ mí ní àná ọ̀tún yìí. The hand that is making me to suffer. Tí o jẹ́ kí n rí ìkọ̀ọ̀kan. That is not even allow me to even see something that will be. Ẹ̀yin ọ̀rọ̀ jẹ́ ọwọ́ náà dàrú. Heaven to cut that hand off today. Ó lọ sọ̀rọ̀ àdúrà. Nígbà tí mo ka Bíbélì dáadáa. When I read my Bible very well. Ó jẹ́ kí n mọ̀ pé ilẹ̀ àánú Ọlọ́run kì í ṣú. It made me to understand that it's never too late for God. Kí ilẹ̀ ó tó ṣú lẹ́nu, Ọlọ́run lè jẹ́ ní àná. Before the end of today, God can manifest Himself in your life. Tí o bá gbàgbọ́. If you believe. Ọlọ́run jọ̀ọ́. God please. Fi eré náà ṣàwárí mi lónìí. I want you to locate me with big man. Ọlọ́run ló jẹ́ kí n ní ìpínlẹ̀. Do not let me be a Ó ló ṣe bí àdúrà. Ọlọ́run mi fọ̀rọ̀.